Ó lẹ́tíkẹ́ o, Àpọ́nlé Ànábì tó jẹ́ ìkànnà àwọn gbajúmọ̀ olórin ẹ̀sìn Mùsùlùmí tó sì tún jẹ́ kan náà àwọn ajánásí Sheikh Ajani Bello lásìkò tán wà láyé. Ó ṣe tribute fún Sheikh Ajani Bello nínú fọ́nrán yìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára nípa pé kò dáa kán máa ṣọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́wàá àbí 40 days òkú tó bá ti kú nínú ẹ̀sìn Islam, àti pàápàá pẹ̀lú kó ọ̀rọ̀ tí Imam Tolia Yunus, Imam Ògbómọ̀ṣọ́, tí wọ́n fi ránṣẹ́ sí Àpọ́nlé Ànábì pé ọmọ tó bá ti ń kọrin nínú àwọn ọmọ Àjàní Bello ńṣe ló yẹ kán yọrú ọmọ bẹ́ẹ̀ kúrò nínú àwọn ọmọ Sheikh Ajani Bello ni. Pẹ̀ síbẹ̀síbẹ̀ Àpọ́nlé Ànábì ò tiẹ̀ wo gbogbo awuyewuye tó ń lọ káàkiri yìí, ó ṣe páàtì títì ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká dìjọ gbọ́ tribute tó ṣe fún Sheikh Ajani Bello nínú fọ́nrán ìkẹ́ẹ̀dẹ́ má bá mi fèrò tìyín sí comment. Sheikh Muhyiddin Ajani Bello ó ń pé ọjọ́ mẹ́wàá tí bàbá sùn ibi tí wọ́n sùn rí. Ó ń pé ọjọ́ mẹ́wàá lónìí tí bàbá wọ ibi tí wọ́n wọ̀ rí. Ó ń pé ọjọ́ mẹ́wàá lénìí tí bàbá dé ibi tí wọ́n dé rí. Ó pé ọjọ́ mẹ́wàá lénìí tí bàbá gba àwọn àlejò tí wọ́n gbà rí. Òní ní pé ọjọ́ mẹ́wàá tí bàbá rí àwọn tí wọ́n rí rí. Òní ló pé ọjọ́ mẹ́wàá tí bàbá ń ṣe àwọn nǹkan tí wọ́n ṣe rí. Òní ló pé ọjọ́ mẹ́wàá tí bàbá gbọ́ àwọn ohun tí wọ́n gbọ́ rí. Ọlọ́run jọ̀ọ́ a bẹ̀ ọ́ Ọlọ́run, a fi títóbi rẹ̀ bẹ̀ ọ́, a fi àìníkù òníkù ọlá rẹ̀ a fi bẹ̀ ọ́, a fi ìyẹnra rẹ̀ sípò fúnra rẹ̀ tó jẹ́ pé wọn náà ló yọrí ẹ̀ fún rẹ̀. A fi bẹ̀ ìwọ Ọlọ́run, ẹrú kì í máa ṣe lọ́dọ̀ olówó ẹ̀. Gbogbo ibi tí bàbá mi àgbáyé bá kù sí Ọlọ́run mójú kúrò fún wọn. Ẹni ìkẹ́ ni wọ́n látàyé ń bí, ẹni ìkẹ́ ni wọ́n látàyé ń bí. Ibi táàrò kan pa ti bá wọn lálìkìyámà oní àlàlìjẹ́nà Ọlọ́run jọ̀ọ́ jẹ́ bá wọn bẹ̀. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ kan, ìwà kan, ìṣe kan oní ó fọ sábàbí tí bàbá ó fi jẹ́ni tí wọ́n máa bi léèrè ọ̀rọ̀ ní sàárè, Ọlọ́run jọ̀ọ́ afu anihu waghfir lahu wa anta arhamur rahimi bisimilahi kul huwallah múládé lọ́ba bá mi oníwàásí àgbáyé àfa gbogbo gbà.